Jésù Olúwa gbọpẹ́, Olúwa gbàyìn, Olúwa gbọpẹ́, Olúwa gbàyìn. Wọ́n tó pọ̀ nígbà tá a gba ìwọ láàyè nígbò fún tó ń ṣe. Nínú Ísírẹ́lì Jésù gba ọpẹ́. Olúwa gbàyìn fún iṣẹ́ ìyanu ìwọ Jésù nínú ayé wa, fún iṣẹ́ ògo àti ẹwà ìwọ Ọlọ́run. Nínú Ísírẹ́lì gba ọpẹ́, Olúwa gbàyìn. Olúwa gba ọpẹ́, Olúwa gbàyìn, bàbá àtọ̀wá Jésù jàre ọ́. Nínú Ísírẹ́lì náà agbára ńlá. Nínú àdúrà Jésù náà agbára ńlá. Olúwa náà ìṣẹ́gun ńlá. Járe ọ̀nà agbára rẹ̀, járe ọ̀nà ògo rẹ̀. Olúwa járe ọ̀nà ẹwà rẹ̀. Járe ọ̀nà orúkọ rẹ̀. Lónìí bú jáde láàárọ̀ ìfagbára rẹ̀ hàn. A ó sì yàn ọ́, a ó sì yàn ọ́, a ó sì gbé ọ̀gá. Láì lórúkọ Jésù Kristi, Olúwa tó olùgbàlà wa, àmín. Ọmọ Ọlọ́run jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ Jésù yìí fún ohun tó ṣe inú ayé wa. Jẹ́ ká bẹ̀rẹ̀ sí fẹ̀mí ìmoore hàn níwájú Ọlọ́run. I want us to lift our voice and begin to thank Him for what the Lord has done in our life. Let us begin to appreciate Him. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ńlá tí Ọlọ́run ṣe fún wa. Oore ńlá èyí tó fi pa wá mọ́, èyí tó fi kó wa yọ lọ́wọ́ gbogbo. Ẹ ká gbóhùn wa sókè ká yin Ọlọ́run fún oore ńlá yìí. Ní Jésù ṣé o, Jésù ṣé o. Onítọ́jú ayé mi ò mọ̀ ṣé o. Olùpamọ́ olùjí ayé mi ò mọ̀ ṣé o. Lift your voice and just begin to appreciate the Lord wherever you are. Ẹ ká gbóhùn wa sókè ká yin Ọlọ́run níbi tá a wà yẹn. Olúwa ṣé o. Lord, I thank you. Lord, I appreciate you. Lord, I honor you. Lord, I worship you. Lord, I worship your name. Somebody appreciate Jehovah God. Ẹnìkan gbé Ọlọ́run ga fún tó Olúwa ń ṣe lọ́wọ́ lórí ilé rẹ, lórí ayé ọmọ rẹ gbogbo. Ẹ ká dúpẹ́ fún tí Ọlọ́run ń ṣe lọ́wọ́lọ́wọ́ lórí iṣẹ́ rẹ sẹ́ pé Jésù ṣé o. Aláàánú mi ò mọ̀ ṣe é. Aláàbò mi ò mọ̀ ṣe o. Olùpamọ́ mi ò mọ̀ ṣe o. Olùjí mi ò mọ̀ ṣe é. Let's lift our voice and return all the glory back to God. Ẹ ká gbóhùn wa sókè ká dá gbogbo ògo padà fún Ọlọ́run. Fún oore ńlá tí Ọlọ́run ṣe yìí. Fún àánú ńlá èyí tá a rí gbà wájú rẹ̀ sẹ́. Fún oore ọ̀fẹ́. Thank Him, appreciate Him for what the Lord is doing in your life. Ẹ ká dúpẹ́ fún oore tí Ọlọ́run ṣe nínú ayé wa. Jésù ṣé o. Olùgbàlà máa ṣé o. Olùgbàlà máa ṣé o. Thank Him. Thank Him for the great love. Ẹ ká dúpẹ́ fún ìfẹ́. Ìfẹ́ ńlá ni tó fi fẹ́ wa. Ẹ ká dúpẹ́ fún oore ọ̀fẹ́. Thank Him for grace. Ọba tó gbà wá. Thank Him for grace. Ọba tó gbà wá, ọba tó gbà wá lọ́wọ́ ẹkún. Jésù mà ṣe o. Somebody appreciate Him wherever you are. Let's lift our voice in honor to His name. Let's lift our voice in honor to His name. Let's worship Him and bless Him. Let's sabbath Him. Let's give all glory to Him. Ẹ ká fi gbogbo ògo fún Ọlọ́run. Ẹ ká dá gbogbo ògo fún padà. Jésù mà ṣe o. Jésù ṣé o. Jésù ṣé o. Jésù ṣé o. Ọlọ́run tó pọ̀ nípa tagbára. We thank you, Lord. We lift our voice in honor to you. A dúpẹ́ fún oore ọ̀fẹ́ yìí. Jésù ṣé. Thank you, my Father. Thank you, Lord Jesus. Jésù ṣé o. Olùgbàlà máa ṣe o. Ọwọ́ rẹ̀ dà dúpẹ́ lọ́wọ́ Jésù yìí. Ó ṣeun láyé mi ò bàbá. Ó ṣeun.
láyé mi o bàbá. O ṣeun láyé mi o bàbá. Olúwa ṣeun láyé mi o jàre. Lift your voice and thank him. O ṣeun ní iṣẹ́ mi o bàbá. O ṣeun láyé mi o bàbá. O ṣeun láyé mi o bàbá. Olúwa ṣeun láyé mi o jàre. Thank him for what the Lord is doing in your life, in the life of your children. Thank you, Lord Jesus. Thank you, Lord Jesus. We exalt you. Baba o ṣeun láyé mi o bàbá. O ṣeun láyé mi o bàbá. O ṣeun láyé mi bàbá. Olúwa ṣeun láyé. Dúpẹ́ lọ́wọ́ rẹ̀. O ṣeun láyé mi o bàbá. Bàbá o ṣeun láyé mi o bàbá. Ṣeun láyé mi o bàbá. Olúwa ṣeun láyé mi o bàrẹ̀. Onílé mi o bàbá. Láyé mi o bàbá. Ṣeun láyé mi o bàbá. Olúwa ṣeun. Ọwọ́ rẹ̀ dà. O ṣeun láyé mi o bàbá. Kábíyèsí. Láyé mi o bàbá. Ṣeun láyé mi o bàbá. Olúwa ṣeun láyé mi o jàre. Sáré ọmọ. Láyé mi o bàbá. Olúwa ṣeun láyé mi o jàre. Kábíyèsí. O ṣeun láyé mi o bàbá. Ṣeun láyé mi o bàbá. Ṣeun láyé mi o bàbá. Olúwa ṣeun láyé mi o bàbá. Dúpẹ́ lọ́wọ́ bàbá. Dúpẹ́ lọ́wọ́ bàbá. Ẹ sọ fún bó ṣeun. Sọ fún bó ṣeun. Dúpẹ́ lọ́wọ́ bàbá. Dúpẹ́ lọ́wọ́ bàbá. Sọ fún bó ṣeun. Sọ fún bó ṣeun. Gbogbo ènìyàn dúpẹ́ lọ́wọ́ bàbá. Sọ fún bó ṣeun. Dúpẹ́ lọ́wọ́ bàbá. Dúpẹ́ lọ́wọ́ bàbá. Ẹ sọ fún bó ṣeun. Sọ fún bó ṣeun. Dúpẹ́ lọ́wọ́ bàbá. Dúpẹ́ lọ́wọ́ bàbá. Ẹ sọ fún bó ṣeun. Sọ fún bó ṣeun. Gbogbo ènìyàn dúpẹ́ lọ́wọ́ bàbá. Sọ fún bó ṣeun. Dúpẹ́ lọ́wọ́ bàbá. Dúpẹ́ lọ́wọ́ bàbá. Sọ fún bó ṣeun. Alágbára gíga. Dúpẹ́ lọ́wọ́ bàbá. Dúpẹ́ lọ́wọ́ bàbá. Sọ fún bó ṣeun. Óyá óyá sọ fún bó ṣeun. Gbogbo ènìyàn dúpẹ́ lọ́wọ́ bàbá. Sọ fún bó ṣeun. Dúpẹ́ lọ́wọ́ Jésù Olódùmarè. Alágbára gíga o, bàbá mi o. Ọpẹ́ yẹ ọ́, ìyìn yẹ ọ́, Olódùmarè ńlá. Kábíyèsí, agbanilágbàtà, àtósáyá, àtósátọ̀, àtósátì, Olódùmarè. Mo mọ́pẹ́ wá, ẹ ṣé o, ẹ ṣé o. Olúwa, mo mọ́pẹ́ mi wá, ẹ ṣé o, ẹ ṣé o. Mo mọ́pẹ́ wá ní mo mọ́pẹ́ wá, ẹ ṣé o, ẹ ṣé o. Olúwa.
Ọlọ́run ọba tó ní gbogbo ògo tó ní gbogbo ìyìn lọ́wọ́. Let's lift our voice and appreciate him. Ọba tó ní gbogbo agbára lọ́wọ́. Let's lift our voice and begin to honor the Lord. Pé Jésù ṣe lórí ayé mi ó máa ṣe. Jésù ṣe lórí iṣẹ́ mi ó máa ṣe. Jésù ṣe lórí ọ̀nà mi ó máa ṣe. Let's appreciate him. Let's give that glory to him. Let's give that honor to him. Let's bless the Lord with all our heart, with everything that's in you. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún pẹ̀lú gbogbo ọkàn wa. Ẹ ká fi gbogbo ògo fún Ọlọ́run yìí. Ọba tó ní gbogbo agbára lọ́wọ́. Ọba tó ní gbogbo ipá lọ́wọ́. Thank him for your life. Thank him for the life of your children. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ayé wa. Thank him for what he will do today in your life. Appreciate him. Give that glory to him. Give that honor to him. Give that adoration to his name. Bless him. Give that worship to him. Lord, you are worthy of my praise. You are worthy of honor. You are worthy of glory. Appreciate the Lord. Eka dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún tí Ọlọ́run ṣe. Thank him for another day in his presence. Dúpẹ́ fún ọjọ́ ọ̀tun níwájú rẹ̀. Thank him for the life that you have in him. Eka dúpẹ́ lọ́wọ́ Jésù fún ìgbé ayé ta nínú rẹ̀ sẹ́. Thank him, Lord, we appreciate you. Lord, we bless you. Lord, we honor you. Jesus, we thank you. Be thou exalted, O God. Be thou exalted, O God. Olúwa ṣeun. Thank you, Lord Jesus. Thank you, Lord El Shaddai. In Jesus' name, our Lord, we pray. Ẹ ká sọ fún Ọlọ́run, àwọn gbogbo ẹ̀ṣẹ̀ tá a ti ṣẹ̀ níwájú Olúwa, Olúwa dáríjì mí. Ẹ ká sọ fún Jésù, Olúwa dáríjì mí. Father, forgive me all my sin. Let the blood of Jesus wash away every iniquity. Olúwa dárí ẹ̀ṣẹ̀ mi jì mí. Gbogbo ẹ̀ṣẹ̀ pápátá èyí tí ò ní mú gbóhùn ìwọ Ọlọ́run. All my sin that will not allow me to experience the presence of you. Ẹ ká sọ fún Jésù, Olùgbàlà dáríjì. Let's lift our voice, the Lord God of heaven, to forgive every sin that may be. Gbogbo ẹ̀ṣẹ̀ gbogbo èyí tó ń jẹ́ kí n rí ọlá ìwọ Jésù. Gbogbo ẹ̀ṣẹ̀ gbogbo èyí tó ń jẹ́ kí ògo tiẹ̀ bú jáde. That will not allow me to experience your power. That will not allow me to experience your glory in this prayer. Gbogbo ẹ̀ṣẹ̀ gbogbo èyí tó lè dènà àdúrà mi. Èyí tó ń jẹ́ n gbóhùn Ọlọ́run. Èyí tó ń jẹ́ kí n dá tí ò ń jẹ́ kí Ọlọ́run dá sí ọ̀rọ̀ mi. Every sin that will not allow me to experience your presence this hour. Èyí tó ń jẹ́ kí n rí ìfarahàn agbára ìwọ Ọlọ́run. Let's lift our voice and begin to ask the Lord, the Lord God of heaven, to begin to forgive those sins. Olúwa dárí àṣídídé yẹn jì mí. Ẹ̀jẹ̀ Jésù pa gbogbo àṣídídé mi rẹ́. Somebody open your heart and begin to pray that Lord Jehovah God to forgive every sin. Mazikato raba, matakoto koraba sinte kelebo, makatali prendo sukatayaba. Ẹ pe orúkọ Jésù. Manente repatu katelebo. Lift your voice and begin to ask the Lord, my Lord and my God, forgive me every sin, O God. Ẹ pe orúkọ Jésù. Rapasunto kora inda asantelebo. Somebody lift your voice and begin to ask the Lord, the Lord Jehovah God, to forgive every sin that may be. Gbogbo ẹ̀ṣẹ̀ tó lè jẹ́ èyí tó ń jẹ́ kí ògo Ọlọ́run bú jáde, èyí tó ń jẹ́ kí ògo Ọlọ́run farahàn lórí ayé wa. Lift your voice and begin to ask the Lord, that Lord Jehovah God, to forgive every sin. Olúwa dárí àṣírí mi jì mí. Gbogbo ẹ̀ṣẹ̀ mi pátápátá.
all my sin before you. All my sin before you, Jehovah God. Gbogbo ẹ̀ṣẹ̀ mi níwájú ìwọ Ọlọ́run. All my sin before you, God. Let's lift our voice and begin to ask the Lord. My Lord and my Father. Ẹ pe orúkọ Jésù. Olúwa dáríjì mí. Gbogbo ẹ̀ṣẹ̀ mi. Ìkàtàyàràmà òsùntóyàbá. Lift your voice and begin to pray. Ẹ pe orúkọ Jésù dáadáa. Olúwa dárí àṣírí mi jì mí. Gbogbo ẹ̀ṣẹ̀ mi. Ẹni máa ń Ísírẹ́lì dáríjì. Ask the Lord God of heaven to forgive every sin. Gbogbo ẹ̀ṣẹ̀ mẹ́wàá. Gbogbo ẹ̀ṣẹ̀ tí olùfisùn lò láti jẹ mí níyà. Gbogbo ẹ̀ṣẹ̀ tí olùfisùn láti dá mi lẹ́jọ́. All the sin that the accuser is using to rob you of God's blessing, to delay the glory of God in our life. Láti dènà ògo Ọlọ́run nínú ayé wa. Gbogbo ẹ̀ṣẹ̀ tí ò jẹ́ ká rí àánú. Gbogbo ẹ̀ṣẹ̀ tí ò jẹ́ ká rí olùrànlọ́wọ́. Every sin in my heart, in my life. Gbogbo ẹ̀ṣẹ̀ tí mo pamọ́ ní àyà mi. Ọ̀rọ̀ Ọlọ́run sọ pé tí n bá pa ẹ̀ṣẹ̀ ní àyà mi, Olúwa kì yóò gbọ́. Gbogbo ohun tí ò ní mo tí ò jẹ́ kó gbọ́ mi lónìí. Ask the Lord God of heaven to forgive. Ẹ̀jẹ̀ Jésù parẹ́ lónìí. Let the blood of Jesus Christ speak over those sins. Ẹ̀jẹ̀ Jésù fọhùn lórí ẹ̀ṣẹ̀ náà gbogbo. Let the blood of Jesus Christ speak over those sins. Ẹ̀jẹ̀ Jésù fọhùn lórí ẹ̀ṣẹ̀ gbogbo. Makata kushakaya gaba. Lemprendo sunto korakate. Lebrando sinkantelebo. Ní orúkọ ẹ̀jẹ̀ Jésù fọhùn lórí ẹ̀ṣẹ̀ náà. Let the blood of Jesus speak over those sins. Rapati ketelema ansata. Lese ketelema osuntoyabo. Ẹ̀jẹ̀ Jésù fọhùn lórí ẹ̀. Gbọ́ àdúà lórúkọ Jésù Kristi. Olúwa wa, ẹ jẹ́ ká sọ fún Jésù. Olúwa jẹ́ n rí ọ ní àárọ̀ yìí. Olúwa mo tọ̀ wá jẹ́ n rí ọ. Ó ní àwọn tó bá wá mi, ó ní wọ́n rí mi. Ẹ ká sọ fún Ọlọ́run. Olúwa jẹ́ kí let me see you, God. Ọlọ́run mo tọ̀ wá jẹ́ n rí ọ. Bẹ́ẹ̀ ká pe orúkọ Jésù bí tẹ́ wá sẹ́. Ọlọ́run mo tọ̀ wá, I'm here this morning. Ẹ pe orúkọ Jésù bí tẹ́ wá. Ọlọ́run mo àtọ̀ wá, Olúwa jẹ́ n rí ọ. I want to begin to lift your voice and begin to answer, Lord. Olúwa jẹ́ n rí ọ nínú agbára rẹ ní àárọ̀ yìí. Olúwa jẹ́ kí n rí ọ nínú ògo rẹ ní àárọ̀ yìí. Ẹ pe orúkọ Jésù bí tẹ́ wá gbogbo ènìyàn. Ẹ sọ fún Ọlọ́run, Ọlọ́run jẹ́ kí n rí ọ. Olúwa mo fẹ́ rí ọ nínú agbára rẹ lórí ayé mi sẹ́. Somebody pray to God that you want to see Him. You want to experience His grace. You want to experience His power. You want to experience the mercy of Him. You want to experience the blessing of Him. Can you lift your voice and begin to pray? Ẹ jẹ́ ká gbé ohùn wa sókè sí Ọlọ́run ní àárọ̀ yìí. Olúwa Ọlọ́run alààyè. Olúwa mú mi rí ọ, jẹ́ n rí ọ lónìí. Mo tọ̀ wá níṣẹ́. Ìkà kí ìwà mi má bàa jásán. So your coming to His presence will not be in vain. Olúwa fi ara rẹ̀ hàn mí. Mokota yana makapa. Leson toria antaliba osatia. Somebody pray that prayer. Ẹnìkan gbàdúrà yẹn. Olúwa kí ìwà mi má bàa jásásán o. Ìkàtà kíkí kẹtẹ́rìàbà. Ẹ pe orúkọ Jésù. Olúwa jẹ́ n rí ọ. Can you lift your voice and begin to say, Lord, let me experience you. Ẹni máa Ísírẹ́lì jẹ́ n rí ọ nínú agbára rẹ. Olúwa jẹ́ n rí ọ nínú ògo rẹ. Olúwa jẹ́ n rí ọ nínú ẹwà rẹ. Olúwa jẹ́ n rí ọ nínú ìbùkún rẹ. Olúwa jẹ́ n rí ọ nínú ògo rẹ. Ẹ pe orúkọ Jésù bí tẹ́ wá sẹ́. Pé ẹ fẹ́ rí Ọlọ́run nínú ìtúsílẹ̀ àti nínú ìdáǹdè rẹ̀. Mẹ́kàtóríàmà òṣòtóyàbà. Nínú ìṣẹ́gun ìwọ Ọlọ́run alààyè. Olúwa jẹ́ n rí ọ. Somebody lift your voice to God. Ẹ pe orúkọ Jésù. Olúwa jẹ́ n rí ọ. Nínú agbára rẹ̀ ìwọ Ọlọ́run alààyè. Ẹ pe orúkọ Jésù. Olúwa jẹ́ n rí ọ. Mazukatariama kosotoyaba. Makasakatalikata. Makotokoreseketelebo. Makatoriba sentelebo. Masutokorabakata.
Rapasoto tolekelebo. Ẹ pe orúkọ Jésù. Ìkàtẹ́ kéré pasuto tolikaba. Ẹ pe orúkọ Jésù. Olúwa jẹ́ n rí ọ. Ọlọ́run lanu gbàdúrà kó o pe orúkọ Jésù dáadáa. Olúwa jẹ́ n rí ọ. Jẹ́ n rí ọnú agbára ńlá. Jẹ́ n rí ọnú ògo rẹ̀. Ìkàpáyé sàtéyàrá. Gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi. Olúwa wa ẹ pe orúkọ Jésù. Ẹ ká sọ fún Ọlọ́run kí ìwà mi má bàa jásá. Olúwa fọhùn lórí ayé mi. Lord, speak over my life. Olúwa fọhùn lórí iṣẹ́ mi. That is, speak over my work. Olúwa fọhùn lórí ilé mi. Mẹ́kọ̀ọ́ orúkọ Jésù. Olúwa fọhùn. Let God speak over that situation of your life. Let God speak over the situation of your life. I want to begin to lift your voice to God. Olúwa fọhùn lórí ọ̀rọ̀ mi. Olúwa fọhùn lórí ìdáwọ́lé mi. I want to begin to tell the Lord begin to speak over your children. Let God speak over your family. Let God speak. Ẹ pe orúkọ Jésù. Olúwa fọhùn lórí ọ̀rọ̀ mi sẹ́. Lift your voice to God. Masuta karaba ansotoya. Le prendo sike telebo. Ẹ pe orúkọ Jésù. Kí Ọlọ́run Ísírẹ́lì kó fọhùn lórí ọ̀rọ̀ wa lónìí. Let God speak over that situation. Over that situation that you need help. Lórí ibi tẹ́ ti nílò ìrànlọ́wọ́. Ẹ pe orúkọ Jésù. Níbi tẹ́ ti ní ìrìn àṣeyọrí yẹn. Níbi tẹ́ ti nílò ìbùkún yẹn sẹ́. Ẹ pe orúkọ Jésù. Lórí ọ̀rọ̀ iṣẹ́ mi yìí. Olúwa fọhùn láàárọ̀ yìí. Ọlọ́run lanu gbàdúrà. Ẹ pe orúkọ Jésù. Lórí ọ̀rọ̀ ìdáwọ́lé mi yìí. Olúwa fọhùn. Let God begin to speak. Ọlọ́run lanu pe Jésù sẹ́. Níbi tẹ́ wà yẹn. I want to begin to lift your voice to Jesus. Wherever you are, wherever you may be. That God of heaven. Ọlọ́run Ísírẹ́lì. Ó yá fọhùn lórí ayé mi. Kado karaba usantelebo. Kadidia antaria usantelebo. Ẹ pe orúkọ Jésù. Ẹ sọ fún Ọlọ́run alààyè. Àkókò ti tó. It's time, oh God. Speak over my life. Speak over my marriage. Speak over my children. Speak concerning my life. Ẹ pe orúkọ Jésù. La prende suto kora antaya. Makanda yi kasunto kore andia. Ẹ pe orúkọ Jésù dáadáa. Bí kí Ọlọ́run Ísírẹ́lì kó fọhùn lórí ọ̀rọ̀ ayé wa. Bí kí Ọlọ́run kó fọhùn lórí ọ̀rọ̀ iṣẹ́ wa. Bí kí Ọlọ́run kó fọhùn lórí ọ̀rọ̀ ìdáwọ́lé wa. Bí kí Ọlọ́run kó fọhùn. Ọlọ́run lanu gbàdúrà. Ẹ pe orúkọ Jésù bí tẹ́ wà ní. Yín kàtàyàbá kí agbára ìjíǹde kó dìde lórí ọ̀rọ̀ iṣẹ́ yẹn sẹ́. Concerning that your life. Concerning that your dream. Concerning that your children. Concerning that your marriage. Ẹ pe orúkọ Jésù. Ẹ̀yin ogun ọ̀run ẹ fọhùn nítorí ọ̀rọ̀ mi. Làkàndà yàbọ̀ sọ̀ntòyàbá. Ẹ pe orúkọ Jésù. Ẹ̀yin ogun ọ̀run ẹ fọhùn nítorí ọ̀rọ̀ ìdáwọ́lé mi gbogbo. Can you lift your voice to God? That Lord God of heaven to speak concerning you right now in your life. Nípa ayé yín lónìí. Nípa ọ̀rọ̀ iṣẹ́ yẹn o. Nípa ìdáwọ́lé mi. Nípa ọ̀rọ̀ àrọ́mọbí mi bàbá. Nípa ọ̀rọ̀ àríṣẹ́ yẹn o. Ní orúkọ Jésù. Nípa ìṣerere mi bàbá. Ọlọ́run lanu gbàdúrà. Ẹ pe orúkọ Jésù. Agbára jíǹde fọhùn. Somebody pray. Ní orúkọ Jésù. God speak. Ikariama osantiabo. This morning. Ẹ pe orúkọ Jésù bí tẹ́ wà. Olúwa fọhùn lórí ìdáwọ́lé mi. Lẹ́nu iṣẹ́ tí mo wà yìí bàbá. Olúwa fọhùn concerning this job. Lẹ́nu iṣẹ́ tí mo wà yìí o. Lẹ́nu iṣẹ́ tí mo wà yìí. Somebody pray that prayer. Lẹ́nu iṣẹ́ yẹn tó wà yẹn. Ẹ pe orúkọ Jésù. Ọ̀run kó fọhùn jáde. Ẹ pe orúkọ Jésù dáadáa. Mokodia yanaya. Lesontolia antaya. Rapati telema usatelia. Ẹ pe orúkọ Jésù. Agbára jíǹde fọhùn. Ó yá fọhùn ìbùkún jáde. Ó yá fọhùn àṣeyọrí jáde. Ní orúkọ Jésù. Ó yá fọhùn àbáyọ jáde. Somebody pray. Let God speak a way out of that battle, a way out
out of that issue, a way out. Ẹ pe orúkọ Jésù ní Ọlọ́run alààyè àkókò ti tó ó yá fọhùn jáde nínú agbára ńlá láti dá ẹ̀tọ́ mi padà ní orúkọ Jésù. Olúwa fọhùn jáde nínú agbára ńlá láti dá ìkólọ mi padà. Somebody pray láti lànà àbáyọ síbi gíga fún ayé mi. A way out to a glorious place. A way out. Ipataya dama asatilia lemprendo shinkakeria. Somebody pray. Let God of heaven speak. Let God of heaven speak concerning your life, concerning your home, concerning your children, concerning your family. Ẹ pe orúkọ Jésù. Olúwa fọhùn agbára jáde. Gbọ́ àdúà lórúkọ Jésù Kristi. Olúwa wá. Ẹ pe àní fọhùn Ọlọ́run alààyè. Is that not what you need? Ó ní Olúwa fagidé Kédárìyá. Ẹ pe orúkọ Jésù. Olúwa fọhùn lórí ọ̀rọ̀ mi. Speak concerning my life. Ó dá kí ayé rẹ kó gbọ́ ohùn Olúwa lónìí. Ẹ̀wù tó ohùn Olúwa bá jáde sí ayé rẹ, ìṣẹ́gun dé. Ẹ jẹ́ Olúwa fọhùn. Speak concerning my life. Ẹ pe orúkọ Jésù. Pé kí Ọlọ́run kó fọhùn jáde. Olúwa fọhùn jáde lórí ọ̀rọ̀ mi, lórí ọ̀rọ̀ ìdáwọ́lé mi gbogbo. Ẹ pe orúkọ Jésù. Olúwa fọhùn. Mo fẹ́ kó fọhùn ní agbára jáde. Mo fẹ́ kó fọhùn ní ògo jáde. Speak concerning my life. Somebody pray that prayer. Let God of heaven speak concerning you right now. Ẹ pe orúkọ Jésù. Concerning your marriage, let God of heaven speak. Somebody pray. Ẹ sọ fún Ọlọ́run. Olúwa fọhùn. Somebody open your heart to God. Ẹ pe orúkọ Jésù yẹn. Bẹ́ẹ̀ kí Ọlọ́run kó fọhùn jáde. Olúwa fọhùn lórí ọ̀rọ̀ mi. Olúwa fọhùn lórí ọ̀rọ̀ iṣẹ́ mi. Olúwa fọhùn lórí ilé mi. Somebody pray. Ẹnìkan gbàdúrà pé Ọlọ́run kó fọhùn. Sọ fún Jésù kó fọhùn. Olúwa fọhùn jáde. Say speak concerning it. Address my case this morning. Address my job this morning. Concerning that job, Daddy, address it. Ní orúkọ Jésù. Concerning that business. Orúkọ Jésù, Dada. Address it, oh God. Ẹ pe orúkọ Jésù. Concerning that business, let God of heaven address it. In the name of Jesus. Ọmọlọ́run lánàá gbàdúrà. Ẹ pe orúkọ concerning that job. Ask the Lord to address it. Ikateli masunto koraba. Ẹ pe orúkọ Jésù concerning that business. Let God of heaven address it. Somebody pray ní orúkọ Jésù. Olúwa concerning that business, address it, oh God. Ọlọ́run dá sí ọ̀rọ̀ iṣẹ́ yẹn fún mi o. Ọlọ́run dá sí ọ̀rọ̀ iṣẹ́ yẹn fún mi o. In the name of Jesus. Ẹ pe orúkọ Jésù. Ọlọ́run dá sí ọ̀rọ̀ ayé mi fún mi. Somebody pray. Ẹnìkan gbàdúrà. Ẹ sọ fún Ọlọ́run alààyè dá sí ọ̀rọ̀ iṣẹ́ yẹn fún mi. Dá sí ọ̀rọ̀ ọmọ mi fún mi. Orúkọ Jésù dá sí ọ̀rọ̀ ògo mi fún mi. Ó dá kó rógo rẹ lòsẹ́. Ó dá kí ìgbà ọ̀tun kó tẹ̀ ọ́ lọ́wọ́. Somebody pray. Ẹ pe orúkọ Jésù. Olúwa dá sí ọ̀rọ̀ iṣẹ́ yẹn fún mi. Olúwa dá sí ọ̀rọ̀ ilé yẹn fún mi. Olúwa dá sí ọ̀rọ̀ ògo mi fún mi. Ẹ pe orúkọ Jésù. Olúwa dá sí ọ̀rọ̀ ilé yẹn fún mi. Somebody pray to God. Ẹnìkan lànà kó gbàdúrà. Olúwa dá sí ọ̀rọ̀ iṣẹ́ yẹn fún mi. Ẹ sọ fún Ọlọ́run. Olúwa dá sí. Ẹ sọ fún Jésù. Olúwa dá sí. Àkókò ti tó. Olúwa dá sí ọ̀rọ̀ ilé mi fún mi. Somebody pray. You want the divine intervention of God. You want the divine intervention of heaven. You want the intervention of God's power. Ní orúkọ Jésù. Father, we need the divine intervention of you. Olúwa dá sí ọ̀rọ̀ iṣẹ́ yẹn fún mi. Olúwa dá sí. Gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi. Olúwa jẹ́ kó yọrí sí rere o. Jẹ́ kó yọrí. Jẹ́ kó yọrí sí rere o. Bàbá jẹ́ kó yọrí.
àní ọ̀rọ̀ iṣẹ́ mi Olúwa dá sí. Ẹ̀yin ogun ọ̀run ẹ fọhùn. Is that what you are trusting God for? Ọ̀rọ̀ owó ìgbélú mi Olúwa dá sí. Concerning your stay, concerning your papers, you are trusting God. Ọ̀rọ̀ àrọ́mọbí mi Olúwa dá sí. Ẹ̀yin ogun ọ̀run ẹ má dákẹ́. I want to begin to lift up voice. Ó ní ẹ ké pè mí. Wàá dá mi lóhùn ni. Lord, I need divine intervention of your grace. Ọlọ́run mò ń fẹ́ ìdásí ìwọ agbára ìwọ Ọlọ́run lórí ọ̀rọ̀ ayé mi. Mẹ́kò porúkọ Jésù. Ó ná kí ọ̀rọ̀ ayé mi kó láṣeyọrí. Ó ná kí ọ̀rọ̀ ayé mi kó tẹ̀síwájú. Ẹ pe orúkọ Jésù. Olúwa jẹ́ kó yọrí sí rere fún ayé mi ní ọdún yìí. Ẹ pe orúkọ Jésù sẹ́. Olúwa jẹ́ kó yọrí sí rere fún ayé mi ní ọdún yìí. Nú ayé àwọn ọmọ mi ẹ jẹ́ kó yọrí sí rere. Ọ̀nà àbáyọ mi là. Ìwọ ọ̀nà ìṣeré mi là. Ìwọ ọ̀nà ògo mi là. Ẹ pe orúkọ Jésù. Ó ná kó yọrí sí rere fún mi o. Tọmọtọmọ lórí ọmọ mi gbogbo. Ó ná kó yọrí sí rere fún mi. Lórí iṣẹ́ mi gbogbo. Ó ná kó yọrí sí rere fún mi. Somebody open your heart to God. Ẹnìkan pe orúkọ Jésù bí tó wáyé. Ó ná kó yọrí sí rere fún ìwọ Ọlọ́run. Mekanda ya mamo sunto yaba. Ó ná kó yọrí sí fún ayé mi ní ọdún yìí. Ẹ pe orúkọ Jésù. Olúwa Ọlọ́run alààyè. Ẹ jọ̀ọ́ yọrí sí rere fún mi. Ẹ pe orúkọ Jésù. Olúwa Ọlọ́run alààyè. Ẹ jọ̀ọ́ yọrí sí rere fún mi. Lift up voice to him. Olúwa Ọlọ́run alààyè. Ẹ jọ̀ọ́ yọrí sí rere fún iṣẹ́ mi. Somebody pray that prayer. You want a way out concerning your business. You want a way out concerning your marriage. You want a way out concerning your life. You want a way out concerning your family. You want a way out concerning your work. You want a way out in every areas of your life. Ẹ pe orúkọ Jésù àkókò ti tó Ọlọ́run mi. Ẹ jọ̀ọ́ yọrí sí rere fún mi. Ní kátólì amakapa. Ó yẹ dá sí ọ̀rọ̀ iṣẹ́ mi yìí. Ní orúkọ Jésù. Ẹ dá sọ̀rọ̀ ayé ọmọ mi yìí. Somebody lift a voice and cry to God, that Lord God of heaven to intervene. Let there be divine intervention of heaven concerning that your life, concerning that your dream, concerning that your healing, concerning that your deliverance. In the name of Jesus. Gbàdúrà lórúkọ Jésù Kristi. Olúwa wa ẹ pe orúkọ Jésù. Olúwa gbogbo ọ̀nà tí ọ̀tá ń gbà yọ sí ayé mi. Olúwa di lónìí. Bóyá lórí ọmọ ló ń gbà yọ sí ọ. Bóyá lórí iṣẹ́ ló ń gbà yọ sí ọ. Gbogbo ọ̀nà tí ọ̀tá ń gbà yọ sí mi. Láti jà mí lólè oréré. In any way that enemy is coming, that the enemy is attacking your life, is coming at you. Olúwa dé ọ̀nà náà lónìí. Gbogbo ọ̀nà tí ọ̀tá ń gbà yọ sí ayé mi. Olúwa dí. Gbogbo ọ̀nà tí ọ̀tá ń gbà, ó mọ̀ pé tí ò bá ríṣẹ́ yẹn, ó mọ̀ pé àṣeyọrí jìnnà nìyẹn. Ìgbà tí yóò bá ṣiṣẹ́ báwo lówó ṣe fẹ́ dé. Gbogbo ọ̀nà tó ń gbà káyàn má rí aláàánú. Ìgbà tí aláàánú ò bá tọ́ ayé ẹni wá, báwo la ayé ẹni ṣe fẹ́ ga. Nígbà tí àlàáfíà ò bá sí, báwo lèèyàn fẹ́ gbádùn ayé. Ẹ pé àìsàn ló mú wá. Ìgbà tí èèyàn bá tí ó tó fẹ́ kí èèyàn ṣe lórí ọmọ tí ò fẹ́ kí èèyàn jẹ́ ń bẹ̀. Tẹ́kẹ́ tó ń fi ọmọ dààmú ayé ẹni. Tẹ́ kọ́kàn ẹ ti balẹ̀. Wá rí pé òun sábì rẹ̀ pé àkókò tó yẹ kó máa gbà kó máa tẹ́rí kọ́kàn ẹni máa balẹ̀ òṣì ń gbàdúrà. Ẹ pe orúkọ Jésù sẹ́. Ọlọ́run alààyè. Gbogbo ọ̀nà tí ọ̀tá ń gbà yọ sí ayé mi. Pé àníwèé ìgbélú ẹ ló fi ń jà ọ́ lógun. Pé àrọ́kọ ẹ ló fi ń jà ọ́ ní o. Loneliness yẹn ló fi mú ayé rẹ. Ẹ gbogbo ọ̀nà tí ọ̀tá ń gbà yọ sí mi. Ní orúkọ Olúwa dé ọ̀nà náà. Lord, the kapawi style. Father, block that way today. Gbogbo ọ̀nà tí ọ̀tá ń gbà yọ sí mi. Lórí ọmọ mi, lórí iṣẹ́ mi, lórí ìrìn àjò mi. Ní àìrólóore, àìláṣeyọrí kan ni. Kíyàn dáwọ́lé nǹkan kó má láṣeyọrí ẹ̀. Ẹ pe orúkọ Jésù. Gbogbo ọ̀nà tí ọ̀tá ń gbà yọ sí mi. Ọlọ́run mi o. Olúwa di lónìí. Olúwa bàbá náà jẹ́.
ọmọ Ọlọ́run ńlá ló gbàdúrà orúkọ Jésù ọba tó pọ̀ nípa dágbára gbogbo ọ̀nà tí ọ̀tá ń gbà yọ sí mi Olúwa dé ọ̀nà náà gbogbo ọ̀nà tí ọ̀tá ń gbà yọ sí ayé àwọn èèyàn yìí can you lift your voice and pray gbogbo ọ̀nà tí ọ̀tá ń gbà yọ lórí ayé mi lórí ayé àwọn ọmọ mi Olúwa dé ọ̀nà náà ọmọ Ọlọ́run lè pe orúkọ Jésù gbogbo ọ̀nà tí ọ̀tá ń gbà lórí iṣẹ́ mi gbogbo ọ̀nà tí ọ̀tá ń gbà yọ sí ògo mi ọmọ Ọlọ́run pe orúkọ Jésù ẹjá gbàdúrà ká sọ fún Ọlọ́run gbogbo ọ̀nà tí ọ̀tá ń gbà yọ sí mi láti dènà ayé mi ẹ pe orúkọ Jésù láti dènà iṣẹ́ mi gbogbo ọ̀nà tí ọ̀tá ń gbà yọ sí mi màkàtà láti dọ̀nà mi rú ẹ pe orúkọ Jésù màkàtòríà antaliara lè prendo suntoko rakate ẹ sọ fún Jésù ọmọ Ọlọ́run alààyè gbogbo ọ̀nà tí ọ̀tá ń gbà yọ sí mi Olúwa di lónìí ọmọ Ọlọ́run la ẹ pe Jésù yẹn dáadáa nìkanda ya bàbá gbogbo ọ̀nà tí ọ̀tá ń gbà yọ sí ìrìn àjò mi láti dí mi lọ́wọ́ láti dènà mi ẹ pe orúkọ Jésù ẹ sọ fún Ọlọ́run alààyè gbogbo ọ̀nà ìdíwọ́ gbogbo ọ̀nà ìdènà ní orúkọ Jésù tí ọ̀tá fi ń dà mí lógun ní orúkọ Jésù ọ̀nà àìsàn yẹn ni o Olúwa dínú àdúrà yìí Olúwa sọ agbára yẹn dá sánú àdúrà yìí Olúwa bà ipá yẹn jẹ́ dán àdúrà yìí somebody pray that prayer can we lift our voice to God gbogbo ọ̀nà tí ọ̀tá ń gbà yọ sí mi èyí tó ń gbà yọ sí mi lórí ọmọ èyí tó ń gbà yọ sí mi lẹ́nu iṣẹ́ èyí tó ń gbà yọ sí mi ní ìrìn àjò mi amọ̀lọ́run lanu gbàdúrà Olú Ọlọ́run alààyè gbogbo ọ̀nà tí ọ̀tá ń gbà yọ sí mi gbogbo ọ̀nà tí ọ̀tá ń gbà yọ sí mi lórí iṣẹ́ mi gbogbo ọ̀nà tí ọ̀tá ń gbà yọ sínú ilé mi ẹ pe orúkọ Jésù ẹ pe Jésù yẹn dáadáa bíi tẹ wàṣẹ ẹ pe Jésù yẹn lórí ọmọ ìkàlíyàmà mùsàtà gbogbo ọ̀nà náà Olúwa bàjẹ́ gbogbo ọ̀nà tí ọ̀tá ń gbà yọ sí láti jà mí lólè ohun rere láti dí mi lọ́wọ́ ìrànlọ́wọ́ láti dènà ògo mọ́ mi lọ́wọ́ ní orúkọ Jésù ọmọ Ọlọ́run lanu gbàdúrà Olúwa bà agbára náà jẹ́ Olúwa dìgbò àdúrà lórúkọ Jésù Kristi Olúwa wá Olúwa dìde fún ìgbèjà mi lónìí jẹ́ rí ìrànlọ́wọ́ ìwọ Ọlọ́run o ti ń dá nìkan ṣe látijọ́ yìí o ti ń tì í o mọ ibi tó o ti dé Olúwa dìde fún ìrànlọ́wọ́ mi láti ṣe lọ arise for my help o God Olúwa dìde fún ìṣẹ́gun mi arise for my victory nínú àdúrà yìí ni kò ti dìde fún mi Olúwa dìde fún ìṣẹ́gun mi ní àárọ̀ yìí ó dá kí ayé rẹ kó ní ìṣẹ́gun ní ó dá kí ayé ọmọ rẹ kó ní ìṣẹ́gun ní Olúwa dìde fún ìgbèjà mi arise to fight my battles Olúwa dìde fún ìṣẹ́gun mi láàárọ̀ yìí ẹ pe orúkọ Jésù níbi tẹ́ wà ẹ pe Jésù yẹn sẹ́ Olú Ọlọ́run alààyè ọba tó pọ̀ nípa àti agbára màdétètè ní ẹ̀mákú sóńtòlé àkàbà Olúwa dìde fún ìṣẹ́gun fún ayé mi Olúwa dìde fún ìgbèjà fún ayé mi ẹ pe orúkọ Jésù pé kí Ọlọ́run kó dìde fún ìṣẹ́gun fún ayé yìí kí Ọlọ́run kó dìde fún ìgbèjà fún ayé yìí ẹ pe orúkọ Jésù sẹ́ Olúwa dìde fún ìṣẹ́gun fún ayé mi Olúwa dìde fún ìgbèjà fún ayé mi ní àárọ̀ yìí bàbá ẹ pe orúkọ Jésù kó dìde fún ìgbèjà fún ọ ìjà mi lè dájà ọ apá mi ò ká somebody pray I can't do it alone by myself I can't do it alone by myself ipá mi ò ká bàbá ìjà mi lè dájà Olúwa dìde kó ràn mí lọ́wọ́ Olúwa dìde fún ìgbèjà mi Olúwa dìde fún ìṣẹ́gun ayé àwọn èèyàn yìí ní orúkọ Jésù bàbá dìde fún ìṣẹ́gun ayé àwọn èèyàn yìí Olúwa dìde fún ìgbèjà ayé àwọn èèyàn yìí mekatolia makasata makalia osatundaya ẹ pe orúkọ Jésù pé kí Ọlọ́run kó dìde fún ìgbèjà yín ní ọdún yìí nínú oṣù yìí nínú àdúrà yìí Olú Ọlọ́run alààyè ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Olúwa dìde fún ìgbèjà ayé àwọn èèyàn yìí makaya makosata ripatinde andalabo ẹ pe orúkọ Jésù dáadáa kí ọ̀run kó dìde fún ìgbèjà yín Ọlọ́run tó dìde fún ìgbèjà àwọn ọmọ Ísírẹ́lì Olóhun ti gbẹ́ wọn ẹkún wọn
Ọlọ́run sì dé láti ràn wọ́n lọ́wọ́. Ẹ pe orúkọ Jésù. Ìwọ tó dìde fún àwọn ọmọ Ísírẹ́lì èyí tó gbè wọ́n níjà ní Íjíbítì ní orúkọ Jésù fún ayé àwọn èèyàn gbogbo tó tọ̀ wá. For every life that look unto you, for every life that call upon you this hour, this moment in this prayer, Father, arise to fight their battle to victory, O God. Dìde láti gbèjà wọn fún láti jà fún wọn fún ìṣẹ́gun ńlá. Dìde láti la ọ̀nà àbáyọ. Dìde láti la ọ̀nà àṣeyọrí. Láti fa ọwọ́ wọn sókè. Ọmọ Ọlọ́run lanu gbàdúrà. Ẹ pe orúkọ Jésù yẹn ní Olúwa Ọlọ́run alààyè. Olúwa dìde fún ìgbèjà mi. Gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi. Olúwa wá. Ẹ pe orúkọ Jésù. Àní dìde fún ìgbèjà mi kí ayé mọ̀ pé ó wà pẹ̀lú mi. Ayé fẹ́ rí ìyanu Ọlọ́run náà. Èmi gan fẹ́ kó yẹ pé ayé nìkan èmi gan fẹ́ rí. Èrè àdúpẹ́ kéèyàn ké pe Ọlọ́run bó ṣe ké pe Ọlọ́run lónìí kò sì rí ìrànlọ́wọ́ rẹ̀. Ohun tó máa mú dá lọ́pọ̀lọpọ̀ nìyẹn. Bí bá ṣe ké pe Ọlọ́run yẹn kí a wá rí ìyanu agbára Ọlọ́run yẹn. Kó wá rí ìgbèjà yẹn. Inú yẹn á dùn. Níta ni ò ní dùn. Hallelujah. I always see, even among the man of God, when they see the hand of God, tàbí Ọlọ́run sọ̀rọ̀ nípa ẹ̀, ó máa ń mú ọkàn dàgbà. Ọlọ́run ò gbàgbé mi. Truly, we are not seeing God physically. Àárí Ọlọ́run sójú korojú báyìí. But sometimes when God comes in His revelation or in divine visitation in our life, our heart, our faith will lift up. Inú wa dùn. Tàbí Ọlọ́run fi nǹkan kan hàn ọ́. Tàbí Ọlọ́run pé Ọlọ́run dàpé bí gbogbo àgbáyé Ọlọ́run ṣì rántí mi. Ọlọ́run wá dáhùn àdúrà ohun tó sọ yìí. Bó ṣe wí kó wá rí ìyanu yẹn. Ọkàn á balẹ̀, inú á dùn pé yes, Ọlọ́run mi wà láàyè. Ọlọ́run mi rántí mi. Ọlọ́run mi gbèjà mi. Ẹ pe orúkọ Jésù. Àní dìde fún ìgbèjà mi. Olúwa fún mi ní ìṣẹ́gun nínú àdúrà yìí. Nínú eléyìí ni kò gbọdọ̀ jẹ́ tààrọ̀. Eléyìí gangan ni tó dé agbára Ọlọ́run wà síbẹ̀síbẹ̀. Ó ní orúkọ Olúwa ilé èso agbára ni. Mo sáwọnú orúkọ rẹ lónìí. Lord, I run into your name. Olúwa mo sáwọnú orúkọ rẹ lórí ọmọ mi. Mo sáwọnú orúkọ rẹ lórí ọ̀rọ̀ iṣẹ́ mi. Mo sáwọnú orúkọ rẹ lórí ọ̀rọ̀ ilé mi. Mo sáwọnú orúkọ rẹ lórí ọ̀rọ̀ ìrìn àjò mi. Mo sáwọnú orúkọ rẹ. Ó dá kó gbà mí. Ó dá kó gbà mí. Ó dá kó gbà mí. Ọlọ́run lánàá ó pẹ́ gbàdúrà. We run to your name. Ikapasunto yadaba. We run to your name. Lemprendo sikatabo. Somebody pray that prayer that will run to the name of Him. He said the name of the Lord is a strong tower, and the righteous run into that name, and they are saved. Orúkọ Olúwa ilé èso agbára ni. Ó ní olódodo sáwọnú rẹ̀, ó sì là. Ọlọ́run mo sáwọnú orúkọ rẹ̀ wá. Mo sáwọnú orúkọ rẹ̀ lọ. Ó tó sátọ̀, ó tó sáyà. Ó dá kó gbà mí. Ó dá kó tú mi sílẹ̀. Ọlọ́run pé Jésù yẹn ni. Mo sáwọnú orúkọ rẹ̀ bàbá. I run to your name. I run to your name, O God. I run into your name. Deliverance must manifest. Ìtúsílẹ̀ ó dẹ̀ kó ṣẹlẹ̀ nú ayé mi. Ó dẹ̀ kí ìtúsílẹ̀ ṣẹlẹ̀ nú ọ̀nà mi. Ó dẹ̀ kí ìṣẹ́gun ṣẹlẹ̀ nú ayé mi sẹ́. Ọlọ́run pe orúkọ Jésù. Olúwa mo sáwọnú orúkọ rẹ̀. Father, I run into your name. My Lord and my Father. Ikadolia ma usateliabo. Ripantolia anteliba asantelebo. Mo sáwọnú orúkọ rẹ̀. Ìwọ ìṣẹ́gun kó jẹ́ tèmi lónìí. Ìwọ ìdáǹdè kó jẹ́ tèmi lónìí. Ìwọ ìṣẹ́gun kó jẹ́ ti ayé mi. Can you pray that prayer? Can you pray that prayer? Can you pray that prayer? Ìyẹ́ ò lè gbàdúrà yẹn. Mo sáwọnú orúkọ rẹ lónìí. Orúkọ rẹ kó tú mi sílẹ̀. Orúkọ rẹ kó tú mi sílẹ̀. Orúkọ rẹ kó já mi nídè. Orúkọ rẹ kó fà mí yọ. Orúkọ rẹ kó gbé mi sókè. Orúkọ rẹ kó lànà fún ayé àwọn èèyàn yìí ní orúkọ Jésù. Àwọn èèyàn yìí sáwọnú orúkọ rẹ wá bàbá.
orúkọ rẹ kó fún wọn ní ìṣẹ́gun, orúkọ rẹ kó lànà àbáyọ fún ayé ẹnìkankan nínú ayé ọmọ ẹnìkankan. Mekanda Yamamosonteaba. Let your name set them free. Let your name deliver them in the name of Jesus. Let your name open the doors. Ikatayabagaba. Let your name make a way. Àwọn èèyàn sáwọnú orúkọ rẹ wá. Bàbá, orúkọ rẹ kó lànà ìṣẹ́gun. Orúkọ rẹ kó lànà ògo. Orúkọ rẹ kó fà wọ́n lọ́wọ́ sókè ní orúkọ Jésù. Màtẹ́lì ànàmàkúsàtà. Orúkọ rẹ kó gba ayé àwọn èèyàn yìí là. Gbọ́ àdúà lórúkọ Jésù Kristi. Olúwa wa, ọ̀rọ̀ Ọlọ́run ni kì í ṣe ọ̀rọ̀ mi. Ó ní orúkọ Olúwa ilé ìṣọ́ agbára ni. That means a place to run to. Ó ní olódodo ó sáwọnú ẹ̀, a righteous person. Gbogbo àwọn tó ń ṣe dáradára, gbogbo àwọn tó ń ṣe ohun tó dáa, a righteous person, doing those that are doing the right thing. Gbogbo àwọn tó ń ṣe the right thing, righteous, wọ́n sáwọnú orúkọ yẹn, wọ́n sì là. Orúkọ yẹn ti wà ńbẹ̀, the name is there already. Ohun tí orúkọ yẹn máa ń ṣe ni pé ó máa ń gba àwọn olódodo. Wọ́n tó bá ti ń ṣe ohun tó dáa sọ́mọnìkejì, wọ́n tó ń ṣe ohun tó dáa láàrin ìlú, wọ́n tó ń ṣe ohun dáa sí ọ̀rẹ́ tàbí ìjọ tàbí ní iṣẹ́ Ọlọ́run. Ó ní ibi tó lè sáwọ́ nìyẹn. Èmi ò mọ ibi tí èèyàn tó lè sá sí o. Ibi tí èèyàn lè sá ni ó bá tún sáwọ́nú ẹ̀ kéèyàn má wá rí ìyàtọ̀. Kò gbọdọ̀ rí bẹ́ẹ̀. Ó yẹ kéèyàn sáwọ́nú orúkọ yẹn káyé olú ẹ̀ mọ̀ pé ó yẹ kí ọ̀tá rẹ̀ mọ̀ pé ó ti sáwọ́ bì kan. Hallelujah. Ó dàn kéèyàn ó sì là, and they are saved. They are saved. Ó ní orúkọ Olúwa. Àní kí ni orúkọ Olúwa yẹn? Bíbélì fọ Jésù náà ní orúkọ Jésù yẹn ni. Ó ní àti fún wa ní orúkọ kan tó ju gbogbo orúkọ lọ. Ó ní pé ní orúkọ Jésù yìí, ó ní kí gbogbo eékún kó wólẹ̀. Hallelujah. Orúkọ tán fún wa yẹn náà, orúkọ tí èèyàn lè sàsínà ní orúkọ Jésù. Orúkọ Olúwa Jesus. Orúkọ Olúwa the Jesus, our Lord, our Saviour. Orúkọ Olúwa. Ó ní kí gbogbo eékún wá wólẹ̀. Àwọn tó ń bẹ ní ọ̀run, àwọn tó ń bẹ ní ayé, àtàwọn tí ń bẹ ní ìsàlẹ̀, the spirit of the dead. Àwọn tó wà ní ìsàlẹ̀, the spirit of the dead also will hear the voice of him. Hallelujah. Àwọn tó wà ní ọ̀run, àwọn tá wà ní ayé yìí, àtàwọn tó wà ní ìsàlẹ̀ ẹlẹ̀. That means there are some people in the grave. They are under us. They will hear that name and they will bow. Pépé ilẹ̀ náà rí ayé rẹ mọ́. Ó dàn kí ó kọ́ gbọ́ orúkọ yẹn nú ayé ẹ lónìí kó ti sáwọ́ bì kan. Ó dàn kí ọ̀tá rẹ mọ̀ kó sáwọ́ bì kan wá. Kàtàrí àmà ó sá. Ó dàn kí ogun lé yẹn kó mọ̀ pé ó ti sáwọ́ bì kan. Ó wá dàn kó wọlé. Ó dàn kó mọ̀ pé ọmọ rẹ sáwọ́ bì kan. Nkàbá ó sàtà. Ó ní orúkọ Olúwa ilé ìṣọ́ agbára ni. Olódodo sáwọnú rẹ̀. Ẹ pé orúkọ Jésù. Nínú orúkọ rẹ̀ mo sátọ̀ wá ní àárọ̀ yìí. Ó gbà mí ni. Ó màkàlì sàìrà. Wọ́n lè ká orí mi sí kátàrí. Sáwọnú orúkọ rẹ̀ láàárọ̀ yìí. Jẹ́ kí ayé àwọn èèyàn yìí kó bẹ̀rẹ̀ sí dìde. Sáwọnú orúkọ rẹ̀ láàárọ̀ yìí. Gbogbo aṣọ ìbòjú èyí tí ayé fi bo ògo mọ́lẹ̀. Màkàlì sàìrà. Gbogbo aṣọ yẹn kó bẹ̀rẹ̀ sí fàyà. Sáwọnú orúkọ rẹ̀ ní àárọ̀ yìí. Ní orúkọ Jésù kó bẹ̀rẹ̀ sí fa ọwọ́ àwọn èèyàn yìí sókè. Màkàlì máa kó sáìdẹ̀ màkàlì. Àwọn èèyàn yìí sáwọnú orúkọ rẹ̀ ní àárọ̀ yìí. Ní orúkọ Jésù kí wọ́n bẹ̀rẹ̀ sí ní ìṣẹ́gun ní gbogbo ọ̀nà. Àwọn èèyàn yìí sáwọnú orúkọ rẹ̀ ní àárọ̀ yìí. Làkàtòrí ẹ̀ máa kó pẹ́rọ. Gbogbo ọ̀nà tí ayé ti dí kó bẹ̀rẹ̀ sí là. Àwọn èèyàn yìí sáwọnú orúkọ rẹ̀ ní àárọ̀ yìí. Ìgbédìde fún ìrọ̀rùn. Ekapalu sáìdì pàkóríà. Kó bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ nú ayé àwọn èèyàn yìí. Àwọn èèyàn yìí sáwọnú orúkọ rẹ̀ ní àárọ̀ yìí. Ògo kó bẹ̀rẹ̀ sí tàn jáde. Àwọn èèyàn yìí sáwọnú orúkọ rẹ̀ ní àárọ̀ yìí.
ọ̀nà àbáyọ síbi ògo kó bẹ̀ sí là àwọn èèyàn yìí sáwọ ní orúkọ rẹ láàárọ̀ yìí gbogbo ọwọ́ tó lòdì sí ìṣerere ìwọ wá dín lọ́wọ́ ìwọ abárijẹ́ àbáyé asọ̀rẹ́dòfo nínú ayé àwọn èèyàn yìí ní orúkọ Jésù gbogbo ọwọ́ asọ ayé ẹni dá láì máa ṣe kó di asán nínú ayé àwọn èèyàn yìí sáwọ ní orúkọ rẹ ìṣẹ́gun ńlá kó bẹ̀ sí farahàn àwọn èèyàn yìí sáwọ ní orúkọ rẹ ọwọ́ tó agbára kó farahàn ní ayé wọn àwọn èèyàn yìí sáwọ ní orúkọ rẹ ẹwà rẹ kó bú jáde lára wọn màkàyè màmúsà ilé kàtàlíà mẹkẹtẹlẹ bá kí gbogbo ìkólọ kó padà wá gbogbo ìkólọ gbogbo tí ọ̀tá ti gbẹ́sẹ̀ lé àwọn èèyàn yìí sáwọ ní orúkọ rẹ ní àárọ̀ yìí ó yá oore kó bẹ̀ sí fọ̀hùn fún ayé wọn àwọn èèyàn yìí sáwọ ní orúkọ rẹ láàárọ̀ yìí ọ̀nà àbáyọ kó bẹ̀ sí là gbogbo ẹ tó ń ṣiṣẹ́ ọwọ́ ní kàpáyà nínú àtàkà gbogbo ẹ tó ń ṣiṣẹ́ ọwọ́ gbogbo àwọn èèyàn yìí wọ́n sáwọ ní orúkọ rẹ láàárọ̀ yìí kí iṣẹ́ wọn kó bẹ̀ sí gba àtúnṣe iṣẹ́ rẹ ò gbúdọ̀ bàjẹ́ màtàtàtàkàkà tó di ẹ bá iṣẹ́ yìí ò gbúdọ̀ di asán mẹtẹkẹrìbà ùṣẹ́ntìlẹ́bọ̀ somebody open your heart to pray mo sáwọ ní orúkọ rẹ o mo sáwọ ní orúkọ rẹ o mo mú ọmọ mi wọ ní orúkọ rẹ o mo mú ọmọ ọkọ mi wọ ní orúkọ rẹ o mo mú aya mi wọ ní orúkọ rẹ o mo mú iṣẹ́ mi wọ ní orúkọ rẹ o ní orúkọ Jésù ní they are saved ìkàtàyà gabagaba ó ní wọ́n là wọ́n yé liparusataliaba àwọn èèyàn ìsáwọ ní orúkọ rẹ ní orúkọ Jésù ìgbédédé wọn kó bẹ̀ sí ṣẹlẹ̀ ìyanu agbára kó bẹ̀ sí fara gbúàdúà lórúkọ Jésù Kristi Olúwa wa ẹ pé orúkọ Jésù Olúwa níbi tí ayé ti bá mi lérí Olúwa fún mi ní ìṣẹ́gun mi lórí ẹ̀ ẹnìkan gbàdúà gbogbo alágbára tó bá ayé rẹ lérí ọ̀pọ̀lọpọ̀ tó bá sọ̀rọ̀ fún ọ pé wọn náà múra kó gbàdúà o the victory only come to one that that put up the fight ìgbọ́dọ̀ kí ìrìnàjò onígbàgbọ́ tó bá ṣe ìmẹ́lẹ́ one day to a child of God you have all what it takes to have the victory onígbàgbọ́ we have all what it takes to have the victory a ní ohun gbogbo láti ní ìṣẹ́gun ṣùgbọ́n tá a bá lóhun èlò yẹn ọ̀tá ẹni tó bá ṣe tí ọ̀tá tó lọ ń rúbọ tó lọ ń ṣe gbogbo ẹ̀ tí wọ́n ń sùn tó lọ ń ṣe gbogbo ẹ̀ you can sleep in faith there's a sleeping in faith àbí nínú ìgbàgbọ́ bẹ̀rẹ̀ in confession that pé kò sí nǹkan kan you are still your spirit is still awake ìyẹn sì jínú ẹ̀mí ṣùgbọ́n ẹni tó ń sáré kiri tó ń gbẹ́bọ tó ń ṣe gbogbo ẹ̀ tó ń pẹ ewúrẹ́ tó ń pẹ àgbọ̀n tí wọ́n sùn tó ń pò gèdè tó ń ṣe gbogbo ẹ̀ tí nǹkan ṣáà ń sùn tó yẹ wọ́n ti ń sọ kò sí nǹkan kan ẹgbàdúrà ẹ wo. And you are not saying that in faith in Christ. No, you can say that in faith in Christ, in the boldness, the faith that you have in Christ. That's all. And you are holding on to the faith and you are praying without ceasing because the Bible told you that you should pray without ceasing. Hallelujah. So you are doing all those things and you are exercising this thing. You are exercising yourself in the spirit. Ogun yóò lè gbé bọ tí ẹnìkan jókòó tẹtẹrẹ tó ń wò tẹnìkan ń sá káàkiri pé ẹ bá ń pè pa ẹ bá ń nà pa ẹ bá ń ṣe gbogbo ẹ ó ń gbẹ bọ ó ń ṣe gbogbo ẹ òun náà ń gbàgbọ́ ẹ wo gbá kankan òun fi bọ́gà kí n ṣọ́ọ̀kì ẹ hallelujah ẹ bá múra ní borí o hallelujah so you need to put on the whole armor of God so when you are doing the victory is on your side. A child of God has all what it takes. Ani Ọlọ́run, you have God on your side. Tí Olúwa bá wà nípa tiwa, no. Tí Olúwa ló wà nípa tiwa ni bẹ́ẹ̀ ni. Ó ní he that's in me, that's greater than he that's in the world. So the child of God have all what it takes to have the victory over enemies. Ani ohun gbogbo láti borí because ẹni tó ń gbénú ìwọ, ó ju ẹni tó ń gbénú ayé lọ. Ẹnìkan ní àwa má rí di ìwọ ní ṣùgbọ́n ohun ayé wọ́n lè rí díẹ̀ ibi tó gun ẹnìkan parí sí nítẹ̀lómi ti bẹ̀rẹ̀ o
ẹlòmíì wọ́n mọ bó ṣe bògùn jẹ nǹkan tó ń lò rí nǹkan tẹ́lẹ̀ fi bògùn ẹ̀jẹ̀ fi bògùn ẹ̀jẹ̀ mọ́ lára rèé ó bá dẹ̀ tán ìgbàdí àbí olóńdè tó sọ wọ́n dì ẹlòmíì yóò wo olóńdè yẹn yóò lù nǹkan ó tán nù gbogbo ẹ̀ bàjẹ́ nìyẹn ẹgbẹ́rẹ́ ló sàsórí àbùsárí ẹgbẹ́ àbùsárí náà ló sàsórí ẹnìkan mọ bó ṣe lè ba àbùsárí rẹ jẹ́ o kankan báyìí lẹ́ẹ̀ fi àbùsárí bàjẹ́ nìyẹn ṣùgbọ́n agbára kan ni wọ́n lè bàjẹ́ agbára kan ni ayé ò lè yí dànù òní agbára tí ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù agbára kan ní àwa márìdì òní ìyẹn lè fi ṣagbára òun ló lè fi ṣe agbára ní gbogbo ọ̀nà tí ayé ò lè mú tí ipa ayé ò lè ká tẹ́ pé wọ́n á wádìí ojú they will find it òní agbára náà òun náà ló sátọ̀ wá lónìí òun náà ló wọnú rẹ̀ lónìí mo gbàdúrà orúkọ Olúwa tó sáwọ̀ orúkọ Olúwa tó képe lórúkọ Jésù kó dìde fún ayé yín lónìí ní orúkọ Jésù orúkọ Olúwa tẹ́ sátọ̀ orúkọ Olúwa tẹ́ képe bàkádà usondoria anda ima usantelia bekandelia usakunteli andare anteli ampa usatelia baruta kumba ushandele bakatelia orúkọ Olúwa tẹ́ képe orúkọ Olúwa tẹ́ sátọ̀ lórúkọ Jésù kó dìde fún ayé yín ẹ pe orúkọ Jésù orúkọ rẹ tí mo sátọ̀ kó gbà mí lónìí. I said the name of the Lord is the first bus stop. The name of the Lord is the last bus stop. Only bẹ̀rẹ̀ on the first bus stop of our life. On àkọ́kọ́ képe. Ono is the last bus stop. I have no other one to run to. I can only run to him. The first one and the last one. The first of my life and the last of my life. Ẹ pe orúkọ Jésù, orúkọ tí mo képe yìí. Ó yá gbọ́ gbogbo aṣọ ìyà lọ́rùn mi. Orúkọ tí mo képe yìí. Ó yá lórúkọ Jésù. Ó yá gbọ́ gbogbo aṣọ òṣì nínú ayé mi. Nínú ìran mi sẹ́. Orúkọ tí mo képe yìí. Ó yá lànà àbáyọkọ ayé mi sẹ́. Somebody open your heart and begin to pray. Orúkọ tó képe yìí. Lórúkọ Jésù kó wá ọkọ mi jáde. Bikato ko peru ṣètò ntẹ̀lé àkàtà. Orúkọ Jésù sẹ́. Orúkọ tí mo képe yìí. Makandelima osantelia bakandorima usantelima kapa limprendo shiketelebo makandelima osanteleba ní orúkọ Jésù le parusontori patikete ripatinto rosate orúkọ tí mo képe yìí oya bọ́ aṣọ ìyanu ọrùn mi sẹ́ bọ́ aṣọ òṣìnú ayé àwọn ọmọ mi gbogbo ó yá fàṣọ ìyàyà orúkọ tí mo képe yìí orúkọ Jésù yìí ó yá tú mi sílẹ̀ 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 ó yá tú ayé àwọn èèyàn sílẹ̀ ó yá tú iṣẹ́ wọn tú sílẹ̀ ó yá tú ògo ayé àwọn èèyàn sílẹ̀ orúkọ tá a képe yìí ó yá lànà àbáyọ síbi àṣeyọrí ọ̀nà àbáyọ síbi gíga ó yá pọ̀ orúkọ dúà lórúkọ Jésù Kristi Olúwa wa ẹ pọ̀ orúkọ jẹ́ kí ìṣẹ̀lẹ̀ láṣẹlẹ̀ olórí ẹni ìṣẹ̀lẹ̀ ńláṣẹ ogun ọ̀run sọ mi ní pẹ́ sórí ọ̀fẹ́ o ìṣẹ̀lẹ̀ láṣẹ ogun ọ̀run sọ ìdè táyé fìdè Pétérù já ìbànújẹ́ ayé mi ẹ máa jáde óyá ìṣẹ̀lẹ̀ ńlá ṣẹ ogun ọ̀run sọ ìṣẹ̀lẹ̀ ńlá ṣẹ ogun ọ̀run sọ ìdè táyé fìdè Pétérù já ìbànújẹ́ ayé mi ẹ máa jáde ìṣẹ̀lẹ̀ ńlá ṣẹ ogun ọ̀run sọ ìṣẹ̀lẹ̀ ńlá ṣẹ ogun ọ̀run sọ ìdè táyé fìdè Pétérù
physically, spiritually. Peter was supposed to be killed the next day. Ó yẹ ká pa láàárọ̀ ọjọ́ kejì ni. Ìjọ dákẹ́ ní àkọ́kọ́. Wọ́n mú James, wọ́n gé orí ẹ̀. Ẹni tó bá dákẹ́ tí ara ẹ̀ bá dákẹ́ nìyẹn. Ìjọ dákẹ́ ní àkọ́kọ́. Wọ́n rò pé eré ni. Sátánì ò bá yàn ṣeré. Wọ́n rò pé eré ni wọ́n dákẹ́. Wọ́n mà ti mú James. Gbogbo èèyàn dákẹ́. Ọlọ́run ló láyé ẹ̀ lọ́wọ́. Káná képe Ọlọ́run ni. Má ṣe képe Pétérù. Ọlọ́run yóò sì gbà á. Lóòótọ́ Ọlọ́run ṣe lè rí Pétérù. Jésù sọ nípa kúkú ẹ̀ pé ó mọ̀ pé òun á dàgbà. Ọlọ́run sọ nípa ẹ̀. Jésù sọ nípa ẹ̀ pé ìgbà tó bá dàgbà tán. Ṣùgbọ́n fún òun nìyẹn. Ṣùgbọ́n ìjọ dákẹ́ fún James. Wọ́n mú orí ẹ̀. Wọ́n wẹ̀. So dídákẹ́ kò ń ṣe nǹkan gidi o. Má dákẹ́. Ẹ ń bá dákẹ́ tí a bá dákẹ́. Ó ní Ọlọ́run gan sọ fún ẹ. Ó sọ fún wa pé ẹ ké pè mí, èmi á dáhùn yín lóhùn. Òun gan sọ bẹ́ẹ̀ pé ẹ ké pè mí, èmi á dáhùn. Èmi ó fi ohun alágbára tí ẹ kò mọ̀, èmi á fi hàn yín. Mi ì mọ̀ ìṣẹ́gun yẹn, mi ì mọ̀ bó ṣe máa ṣẹlẹ̀. Òun wá fi hàn yín lójúkorojú. Ìṣẹ̀lẹ̀ ńlá ṣẹlẹ̀. Áńgẹ́lì Olúwa sì sọ̀kalẹ̀ wá. Ó lọ sínú túbú yẹn. Ó ṣílẹ̀kùn láì ní kọ́kọ́rọ́. Pétérù ń sùn. The two theologians say ẹlòmíì Pétérù ò gbàdúrà, ó kàn ń sùn ni. Ẹlòmíì sọ pé ọkàn ẹ̀ balẹ̀ ni torí pé ìlérí tọ́lọ́run ṣe pé òun ò lè kú sínú ogun yìí. Ṣùgbọ́n Ọlọ́run jí pẹ́. Ó rò pé àlá ló ńlá. Ó kọjá géètì kínní. Ó kọjá kéèjì kejì. Ó bọ́ sí àárín ìlú. Àgbà tó dá àárín ìlú níbo ló ń wà. Remember, it's not a spiritual, it's not happening in the dream. Physically, áńgẹ́lì Olúwa sọ̀kalẹ̀ wá. Áńgẹ́lì Ọlọ́run sì ń ṣiṣẹ́ yẹn. The Lord is at work. I've seen a testimony like that. Like the Lord intervened miraculously in the life of someone like that too. Ó dàbí èèyàn náà tó yọjú sí. Ó dàbí ọlọ́dẹ yẹn dẹ̀ yọjú sí arábìnrin yẹn. Ọmọ yẹn kọ́ ó dẹ̀ yọjú sí. Ó ní kó máa bọ̀ bí àwọn tó mú dání máa bọ̀. Wọ́n lérò pé èèyàn lè wà ńbẹ̀. Àwọn yẹn bẹ̀ sí fẹ́ yìnrìn. Wọ́n pò gèdè wọ́n gbẹ̀ tẹ́ni rẹ̀ fi kọjá sọ́dá sáì. Tó dẹ̀ fi mú kọjá lọ. Kó ohun ẹ̀yìn ni kò rí mọ́. Hallelujah. Ọlọ́run sì ń ṣe bó ṣe ń ṣe. He still at work. God has not ceased. Kò tí ì dáwọ́ dúró. Agbára Ọlọ́run wà síbẹ̀. Ọlọ́run sì lè fi ìyanu yẹn hàn. Wọ́n lè mú fáìlì ẹ jáde. Ẹnìkan bá ṣe ń gbàdúrà. Olúwa ní sọ pé ohun tó bọ́ wá yẹn yóò jáde. Ohun tó bọ́ wá nú ayé ẹ̀ lórúkọ Jésù ọ̀run yóò fà jáde. Ohun tó bọ́ wá ní ọ̀nà rẹ. Whatever they have hold down in your life, whatever they have said no in your life, whatever they have denied you, that Lord will intervene. Gbogbo ohun tó ti bọ́ wá nú ayé ẹ̀ yóò jáde. Ọ̀run yóò gbé jáde. Ṣàmì dáadáa. Gbogbo ohun tó ti bọ́ wá nú ayé ọmọ rẹ lónìí yóò jáde. Gbogbo ohun tó ti bọ́ wá lórí iṣẹ́ rẹ yóò jáde. Ọ̀run yóò fà jáde. Ọ̀run yóò fà jáde. Gbogbo ohun tó ti bọ́ wá yóò jáde. Yóò jáde. Yóò jáde. Gbogbo ohun tí ayé ti gbẹ́sẹ̀ ní pé irọ́ ni ẹ gbàgbé ẹ̀ kò ń ṣe níbí yìí. Ikadayama usakaliada. Rukapelia ma usateli kata. Bacteria na nunta korabate. Gbogbo tó di bọ́ wá ní ọ̀nà rẹ gbogbo. Gbogbo tó di bọ́ wá lórí iṣẹ́ rẹ sẹ́. Gbogbo tó di bọ́ wá ní ayé ọmọ rẹ yóò jáde. Ọ̀run yóò fà jáde. Ọ̀run yóò fà jáde. Agbára jíǹde yóò mú jáde. Ìṣẹ́gun rẹ yóò ṣẹlẹ̀. Ẹ pe orúkọ Jésù. Mo fẹ́ rí ìṣẹ́gun ìwọ Ọlọ́run lórí ayé mi. Wọ́n tó mú Pétérù jáde nínú túbú. Mú mi jáde nínú eléyìí. Mú iṣẹ́ mi jáde. Mú ayé ọmọ mi jáde. Physically, he came out of the prison. Ó jáde. Ọlọ́run mú jáde. Mú iṣẹ́ mi jáde. Mú ọkọ mi jáde. Mú ìwé ìgbélú mi jáde. Gbogbo tó ti bọ́ àánú ayé ẹ̀ mú jáde bàbá. Olúwa ṣe bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni ó sì rí. Láì lórúkọ Jésù Kristi. Olúwa wa àmín. Ojúmọ́ ti mọ́. Ó dákẹ́ ojúmọ́ rí má bá ọ lónìí. Ojúmọ́ ti mọ́. I know in some people at midnight. Ṣùgbọ́n you can say this morning. Gbogbo orílẹ̀-èdè ni
I don't know whether in Australia, I don't know whether the time is they are in the afternoon or something like that. But ó ti jẹ́ ọjọ́ kejì, ojúmọ́ ti mọ́, ó dá kí ojúmọ́ rẹ mọ́ bọ̀. Ó gbúdọ̀ gbé inú òkùnkùn mọ́ látòní lọ. Ó yá sọ fún Ọlọ́run ìyanu tí mo fẹ́ rè inú ayé mi. Ògo tí mo fẹ́ rí rèé, ìrànlọ́wọ́ tí mo fẹ́ rí gbà rèé. Begin to tell the Lord what you need this morning. Lift your voice and begin to tell the Lord what you need this morning. Lift your voice and begin to tell the Lord this morning what you need. Ẹ sọ fún Ọlọ́run ohun tẹ́ ẹ fẹ́. Ọ̀nà àbáyọ lẹ fẹ́ kó là. Ọ̀nà ìṣẹ́gun lẹ fẹ́ kó là. Ọ̀nà ògo lẹ fẹ́ kó dìde fún ayé yín. Ọ̀nà lọ́wọ́ lẹ fẹ́ rí gbà níwájú Olúwa. Ẹ sọ fún Ọlọ́run ìyanu tí mò ń fẹ́ rèé. Ọwọ́ agbára ńlá tí mò ń fẹ́ rèé. Ẹ pe Jésù lórí ọmọ gbogbo tẹ́ ẹ ń fẹ́. Ẹ bá sọ lónìí, Olúwa Ọlọ́run Ísírẹ́lì, mo ń fẹ́ ìyanu yìí nínú ayé mi. I need this in my life. Olúwa Ọlọ́run alààyè, I need this in my life. Olúwa Ọlọ́run alààyè, I need this in my life. Olúwa Ọlọ́run alààyè, I need this glory in my life. Mo ń fẹ́ ìyanu yìí nínú iṣẹ́ mi lórí ọ̀nà mi gbogbo. Ẹ pe Jésù, Olúwa ṣe bẹ́ẹ̀. Olúwa ṣe bẹ́ẹ̀. Olúwa ṣe bẹ́ẹ̀. Olúwa ṣe bẹ́ẹ̀ fún ayé àwọn èèyàn yìí. Wọ́n ṣe wí kó rí bẹ́ẹ̀ fún wọn. Mo ní bẹ́ẹ̀ ṣe wí láàárọ̀ yìí kó rí bẹ́ẹ̀. Mo ní bẹ́ẹ̀ ṣe sọ ìbéèrè yín kọ́lọ́run kó dá yín lóhùn. Lórí ẹ̀bẹ̀ yín kọ́lọ́run kó gbọ́. Ọ̀nà àbáyọ yín kó là. Ọ̀nà ògo yín kó là. Ọ̀nà ìṣẹ́gun kó là fún ayé yín. Gbogbo èèyàn tó wọnú àdúrà wa ó yẹ lọ rí ire Ọlọ́run. Gbogbo èèyàn tẹ́ ké pe Olúwa kọ́lọ́run kó dá yín lóhùn. Ohun lágbára tó lóun fi hàn yín. That mighty thing that he says is going to reveal in your life. Ohun lágbára tó lóun fi hàn ọmọ yín. Ohun lágbára tó lóun fi hàn iṣẹ́ yín. Ọ̀run kó farahàn ẹ̀. Ohun lágbára yẹn kó ṣẹlẹ̀. Ó ní ẹ ké pè mí, ó ti ké pè é. Ó ní òun ó dáhùn. Ó ní òun ó fi wọn lágbára tí ẹ kò mọ̀. Òun ó fi hàn yín. That is going to reveal himself. He's going to show forth himself. He's going to reveal his power. Ohun lágbára yẹn kó farahàn. Kẹ́ ẹ lọ ní ìṣẹ́gun. Kẹ́ ẹ wá padà pẹ̀lú ẹ̀rí ńlá. Wá gbá olùdènà. Wá gbá ajírégbé. Wá gbá asọ̀rẹ́dòfo aparẹ́jẹ́. Lórúkọ Jésù níwájú àwọn èèyàn yìí ó yẹ fi ọ̀nà lẹ̀. Ní orúkọ Jésù ó yẹ fi ọ̀nà lẹ̀. Ìdè rẹ̀ já láti ṣiṣẹ́ lọ. Kí kàtóríà máa ó sàtáyàwó. Ó yá kẹ́ ẹ lọ ní ẹnu ọpẹ́. Bẹ́ẹ̀ lásìrí láì lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù. Hallelujah. Praise the Lord. Let us put in mind this morning, we probably have a visitor in our midst, I don't know, but in the morning section prayer is 6 o'clock. So let us put in mind. And also, I just welcome my brother here. I'm seeing your name for I think Fat Okodoro. That's the page. And also, the brother need the help. I want you to give that brother support. I think he need, maybe, I'm just doing this. He's not sending me, but I think the ministry, he has a ministry that he's doing, and he's talking about a solar. I think it's maybe 100,000 naira or something like that, but that is still remaining. So if God, minister to you, just be a blessing, just to get this thing done for him. Just if God has ministered to you, he's working for the ministry, for the work of God. He's there, and this is the first time. So just let me know, and I will send it to him. It's what I want to participate in it. So you just want to join to be a blessing to that ministry. That would be good. That's how you can invest in the kingdom of. He's working for the kingdom of God, and he's doing the work for God. So, that's how you invest the work of God. So you just want to be a blessing. Just let me know, and I will deliver it to him. So you can be able to get the work done and march on for the Lord. That is not too much. Hallelujah. So we can get it done quickly.
for him so the ministry can move forward to get to be able to come live. And I pray the Lord God will help you, in the name of Jesus. So just be a blessing, because this is the first time seeing him in this, but I know he has a ministry, that is working for the Lord in that area. So he has been saying that he needed support to be able to come live, to be able to do more. So that is not too much for the Lord to do. So if God minister to you, just let's get it done for him. And the Lord Jehovah God will do great things in our life, in the name of Jesus. Ọlọ́run bá àwọn èèyàn ṣe ń lọ lórúkọ Jésù, bá wọn lọ. Jẹ́ kí wọ́n rí ògo ńlá. Jẹ́ kí ẹwà Ọlọ́run kó farahàn ní ayé wọn. Jẹ́ kí wọ́n rí ẹwà ìwọ Jésù. Ìbùkún Ọlọ́run kó tẹ̀lé ayé àwọn èèyàn yìí. Gbogbo yín kẹ́ lọ rí oore ọ̀fẹ́ gbà. Kí àánú kó dájú fún yín. Bẹ́ẹ̀ ni ó sì rí. Láì lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù. Can somebody shout a big hallelujah? Can somebody shout a big hallelujah? You are blessed in Jesus' name. God bless you. See you. God bless you. Bye-bye. See you later on.